ànábì asábà máa sọ́nù ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá gbòkú kọjá wájú ẹ̀. àṣà ànábì wa Muhammad bí wọ́n bá gbòkú kọjá ànábì ó wá dìde àwọn sàábì ó dìde pẹ̀lú ànábì. ibẹ̀ làwọn tí wọ́n bá dìde ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ibi tí wọ́n ti rí nu. ànábì wa dá wọn lóhùn ó ní àlà abdul mu'min ẹrú ọlọ́run tó jẹ́ mùmínì tó bá kú yastarihu min nasabi dunya ó sinmi nínú wàhálà ayé ni ó sinmi nínú fìtínà ayé ni amẹ́lẹ̀ abdul fajir ó ní wáàsí tí bàbá wa ṣe lẹ́ẹ̀kan àmọ́ ẹrú tó bá kú tó jẹ́ pòkì yastarihu minhu àwọn èèyàn ó gbà sí mi látara rẹ̀ nítorí aburú tí ń bẹ lára rẹ̀ wàlúbálẹ̀ ìlú ó gbà sí mi látara rẹ̀ nítorí aburú tí ìṣùtá ti ń kó bàlú wàṣẹjàrù àwọn ewéko àwọn igi ó gbà sí mi látara rẹ̀ nítorí òun ló máa tí wọ́n ń fewé àti kì í ṣe láburú àtẹ̀dáàbà. nítorí bẹ́ẹ̀ ẹranko náà àtàwọn ẹyẹ àwọn ló gbà sí mi látara ẹni búni náà. àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. tó bá yẹ pé ìyá yìí ò lọ sinmi ni bàbá ti sọ lẹ́ẹ̀kan ẹ wo bí jókòó ti rí látara bẹ́ẹ̀ náà ọlọ́mọṣà fúnra wa náà nísìnyí ẹ lè sàmí fún wọn mọ́ mo mọ̀ pé bó bá yẹ kó wà sí òun wà bí kò ní sú wa ẹ bó ti rí náà nùnú àti ẹ kí àṣeyín ní báríkà ṣé ẹ sì lè jókòó fáwọn àǹfà ẹ jókòó fọlọ́ fún ànábì bíi wákàtí mẹ́ta mọ́rí àbáyé wàláì ní mọ́rí àbáyé látara bẹ́ẹ̀ ọlọ́run wọlé apá jókòó yìí ọlọ́run bá àforíjì yá wa ọlọ́run bá àforíjì wọn ọlọ́run bá àforíjì wọn àbáwá rìdíwáàlì ẹ̀dá kùtùrú ọlọ́run àlìjánnà yìí tó kù náà rèé o wọ́n ní ànábì wa Muhammad ó ní àbárò lè bìrì yìí tí fi dà dúnú dáadáa mẹ́ kí ni ayesila rọ́jùlù ọ̀dẹ àbí ọ̀nà ni kí ọmọ kórì yọnu àwọn òbí ẹ̀ ìbẹ̀rẹ̀ àlìjánnà wà àlìjánnà yìí tó kù rẹ o ìyá ti lọ ẹ má wàá sí di wàá sí tèmi nù àlìjánnà yìí tó kù rẹ ó ní ládájú rún lọ ẹni ní ìwíkúwìí ládáwìyé tó wí ó ní ládájú Ramadan ẹ̀ lọ torí arínú àdìsí ànábì ẹ dákọ̀ Yorùbá ànábì àṣìlábà ní àbí ẹ̀tọ́ àtòrí bẹ́ẹ̀ tí wò mí yẹn náà àwa náà mọ ojú náà tẹ́mi bá gbá máìkì mú ó máa ń wù mí ó ṣòro nọ̀rọ̀ ó burú nọ̀rọ̀ ní pé tí wọ́n bá bẹ̀rẹ̀ kó sọ̀kalẹ̀ síbi tí tó dáa èyí tó fi ń dáa jù ní dáadáa tó jù rìn tẹ́ ń kí lọ ájìrì wà níbo ẹ tún lọ ẹ̀yin lèmi bá rí àtàwọn ọmọ tó kù Ajé Abdulrahman àlìjánnà yìí ni bàbá tó jókòó yìí bẹ́ẹ̀ bá ń. olóògbé Isiwatu lọ́dọ̀ mi ọ̀dàdà ni nítorí by miracle la fi pàdé àwọn bàbá àti màmá ẹ̀ bíi bàbá mi àti ìyá mi náà ṣe jẹ́ wọ́n nífẹ̀ẹ́ mi ju òun gangan alára lọ nígbà tó wà láyé òun náà kẹ̀rí ó nífẹ̀ẹ́ mi but a kì í sọ̀rọ̀ aburú fún òkú tó bá ti lọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti lò. To describe her, I would describe her in so many ways. She's lovable. She's my favorite among every other people in her place. Like Ipeni Ebi Won. She's the most favorable person I love. I love her very, very much so. But tàbí kan àbí ṣùgbọ́n dẹ̀ ni màmá ń kanra. Ó tọ́ ni àwọn akọ̀yà tó lè ṣe kọ̀yà tó wọ́n kóyàn mọ̀ra bọ̀ wọ́n burú.